أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي الله. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a kí Ọlọ́run tí a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ìṣẹ́lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam, a kí gbogbo àwa mùsùlùmí tá ń gbọ́ mi tá ń wò mí wípé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó wọn bẹ́ni kankan wá gbé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ nípa ọ̀rọ̀ àwọn bàbá wa Malami Ubandoma, Sheikh Dr. Abdul Qadir Al-Jumu'a Salman, mudiru dar al-kitab wa sunnah al-mulaqabi ọlọ́mbí wọn nínú. Bidayatan, ká tó máa tẹ̀síwájú pẹ̀lú part 3 bá a ṣe fẹ́ júwe àwọn bàbá wa Malami Ubandoma fún ẹni tí ó mọ̀ wọ́n. Màá kọ́kọ́ fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ Darul Kitab wa Sunnah. Màá fi àsìkò yìí kí gbogbo àwọn àfáà wa, àwọn tá a fi ṣe bàbá tó ń jẹ́ bàbá fún wa nílùú Ìlọrin àti nílùú míì. Gbogbo àwọn olólùfẹ́ wa yányá, àwọn tó ṣe wípé bí ó ṣe dáa fún wa ni wọ́n wá, àwọn tó jẹ́ wípé wọn ò fẹ́ wa fẹ́ aburú ńjọ́ kan. Ọlọ́run wò gbogbo ohun tí bá ń jẹ́ aburú tí bá ń bẹ níwájú Ọlọ́run bá ṣàbáyín kó kúrò. Mo sọ ń jò ní wípé Ọlọ́run kádàrá wípé ká gba ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run kọjá tó pọ̀. A ní nínú wọn ni àwọn bàbá wa Malami Ubandoma. Ọlọ́run ò mo ṣàbá lọ́ra ẹ̀mí wọn, ẹ̀mí gígùn àtàláfíà má ṣàbá jogún ẹ̀ fún wa. Jàmá, nínú àwọn tí Ọlọ́run tó fi ṣèkẹ́ wa, tọ́lọ́run torí tiwọn tó fi ní ká jẹun níwọ̀n bá ń ta jẹ́ lónìí, òun náà ni àwọn ustaz mi Sheikh Suleiman Kasandubu sahibul burda adamallahu hayatahu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti pè mí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pè mí nínú àwọn ọ̀rẹ́, nínú àwọn àfáà, nínú àwọn bàbá. Ṣùgbọ́n àwọn bàbá tá ń sọ̀rọ̀ wọn yìí, àwọn Sheikh Suleiman Kasandubu, wọ́n ti ń pè mí látàárọ̀ ilé gbé fóònù wọn. Wallahi laysa ihanatan, wallahi kìí ṣe wípé mo fi ṣe ìhánà. Wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀ kọjá wípé kí wọ́n bá mi sọ̀rọ̀ kí n sì má gbọ́ sí wọn lẹ́nu. Wallahi tá a bá ní bàbá, kí bàbá ó nífẹ̀ẹ́ ọmọ, wallahi tí n bá lọ Ìlọrin lónìí dandan ni kí n sùn ọ̀dọ̀ wọn, ọ̀dọ̀ wọn gbọ́dọ̀ dé sí, wọn ò nígbà kí n dé sí mi. Ẹni tí wọ́n lọ sí Sudan lọ́dún kan, èmi bẹ́ ń Cairo, wọ́n wá ní stopover, wọ́n ní tanko plane wọ̀ ní pẹ́ gbéra ní ìsinmi, mo sì fẹ́ fojú kan ọ̀ kí n tó gbéra. Wallahi wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀ gẹ́gẹ́ bí àfàsọ̀mọ̀. Gbogbo ibi tí wọ́n bá ti rí dáadáa ni wọ́n máa ń pàkíyèsí wa sí. Ibi tó bá sì kù díẹ̀ káàtó wọ́n pàkíyèsí wa náà. Wọ́n wá ń pè mí torí pé tí wọ́n wí fún mi náà ni wípé tanko òdìtó. Wọ́n sì tíjú wọn kọjá yí pé kí wọ́n ní ó ti tó kí n má gbọ́. Ọ̀rọ̀ sì pọ̀ lẹ̀ tá a fẹ́ sọ. Wallahi ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ fúnra wa. Mo fi àsìkò yìí mo fi bẹ̀ wọ́n. Wallahi tallahi kìí ṣe pé mo fojú kéré yín, ojú yín ní tì mí. Báwo lẹ ṣe fẹ́ bá mi sọ̀rọ̀ tí ní gbọ́? Ṣùgbọ́n pẹ̀lú ògo ti Ọlọ́run, gbogbo ń tẹ́ ẹ fẹ́ bá mi sọ yẹn náà mo ti gbọ́, mo sì ti gbà. Bàbá lẹ jẹ́ fún mi. Tá a bá ní lójú ọ̀nà tàsọ́wùfù lénìí, àwọn ni wọ́n rè wá. Ní wọn jẹ́ kí tàsọ́wùfù ti wọ́n dà gẹ́gẹ́ bí tàwọn kan tí wọ́n fi òkúta tẹ́lẹ̀ omi in the name of tasawuf. Tá a bá ní talẹ́ni tó jẹ́ ká jẹ́ Súfì gidi lónìí, àwọn ni tí wọ́n jẹ́ tàsọ́wùfù ti wọ́n dà gẹ́gẹ́ bí tàsọ́wùfù àwọn ẹlẹ́bọ. Ọlọ́múṣàjárí yín pẹ́, ọlọ́múṣàjárí yín pẹ́. Ṣùgbọ́n ẹ dákun, àníyé máa sọ fáyé ẹni tí ń jẹ́ Malami Ubandoma. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run,
àmọ́ bá ṣe mọ̀ sọ tí ò ní mú ègbú lọ́wọ́ gbogbo ń tẹ́fẹ́ bá wa sọ náà nù ni Ọlọ́run sì jẹ́ pẹ́ fún wa wàláhì mo nífẹ̀ẹ́ yín pọ̀ báwo lẹ ṣe fẹ́ sọ fún mi pé ó tó tí ò ní tó ṣùgbọ́n ọ̀rọ̀ ń bẹ tó yẹ ká sọ tí ò yé àwọn èèyàn tá a fẹ́ pàkíyèsí àwọn èèyàn sí lẹ́yìn eléyìí mo fẹ́ pe àkíyèsí gbogbo olólùfẹ́ Darul Kitab wa Sunnah wípé gbogbo ẹni tó bá jẹ́ wípé ó gba ojú ọ̀nà Darul Kitab wa Sunnah kọjá tó mú mi ìmọ̀ ń bẹ̀ mo fẹ́ rán wa létí wípé gbogbo wa láti bá Darul Kitab dámájẹ̀mú tí ò bá yé yín àti bá Darul Kitab wa Sunnah dámájẹ̀mú jọ kìíní àná tá ń sọ fún wípé wa arwahuna fi kidao man fida linashri aqidati ahli safa jama májẹ̀mú ni fa pé a ń fi ẹ̀mí wa a mọ̀ fi ṣe fi dáwò fún Darul Kitab wa Sunnah tẹ́nìkan bá wá wò wípé kò sí ní tí jẹ́ Darul Kitab wa Sunnah òun fẹ́ yẹ̀yẹ́ ní tí jẹ́ Darul Kitab wa Sunnah ó ti di dandan fún gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọkọ tó jẹ́ ọmọ Darul Kitab láti dìde wípé rárá ntọ́lọ́run bá fún ara rẹ̀ gbé dúró ní hadi naqatullahi ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ bàjẹ́ kan eléyìí ni àkíyèsí tí mo fẹ́ pé gbogbo àwa ọmọ Darul Kitab wa Sunnah sí jama tani Malami Ubandoma patri leleyo ajíwe wọn fúnra wa lánàá ẹjá tó sọ díẹ̀ ń bẹ lónìí ẹ jẹ́ kí n sáré sọ ìtàn kékeré kan fún yín ní 2002 wọ́n rán àwa mẹ́ta lọ sí Mauritania èmi Afa Imran àti Afa Mustapha wọ́n ti jẹ́ pé Ọlọ́run báyìí kọ́lọ́mọ́sà bá fọ̀rún kẹ́ wọn nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ Ìlọrin kan níbẹ̀ nínú wọn tí ṣe Afa Imran wọ́n ti di barista báyìí èmi ẹsẹ Yorùbá yányá èmi ti ẹsẹ Yorùbá pàápàá àní adé Mauritania alọ́ọ̀dún kan ní awolowó 2003 ìṣẹ̀lẹ̀ wọ́n ti jámíà náà apadà wálé nígbà tá a sì lọ àwọn kan bẹ tó ṣe pé wọ́n ṣe dípílọ́mà ní Daaru àwọn mẹ́rin ni tí mùdírù wa ti rán wọn lọ Mauritania tẹ́lẹ̀ Ustaz Abdulhakim Oganija Ustaz Al-Mustajab Ustaz Yunus Al-Mustajab Ustaz Dawudu Akalambi tálẹ̀ ní kẹrin wọn àti Ustaz Alauti Misbahudin Alauti àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ti wà ní Mauritania láti ọ̀dọ̀ àwọn bàbá wa Malami Ubandoma ni wọ́n gbà lọ tó wọ́n ṣe diploma ní Darul Kitab wa Sunnah gbà náà ni gbà tá a dọ̀hún láwa mẹ́ta tá a dọ̀hún ó di àwa méjèèje ilá wa padà wálé bá a ṣe dé àwọn mùdírù wa ní kò ní dùn mọ́ wọn ká jókòó báyìí àwọn máa ṣètò Cairo fún wa jama Ọlọ́run wá ní kí wọ́n ní opportunity visa méjì péré fún èèyàn méje wọ́n wá wò yí pé àwọn mú lọ́rin kan àwọn mú ẹni tí é ṣe lọ́rin kan jama ikhlasu ní agbára wallahi talahi doni ẹ dákun ta ni mélòó nínú àfà ló lè ṣerú ẹ̀ nínú èèyàn méje tó jẹ́ pé náà méjèèje yìí bí èèyàn márùn-ún ọmọ Ìlọrin ni wọ́n ṣùgbọ́n wọn ò fi sojú ṣáájú wípé ẹ jẹ́ kí n gbé láti inú ilé mi náà wọ́n wá mú Àfà Dawudu Akalambi wọ́n tó wá mú èmi náà tí ẹsẹ̀ Yorùbá tí wọ́n mẹ́yẹ tó ṣú mi wọ́n mọ́ bí mo ti wá ẹ̀yin físà méjì tí ń bẹ́ńlẹ̀ ẹ̀yin méjì ní kẹlú ẹ máa lọ jama kékeré lélẹ́yìí
ń sọ pápánbárì ń tó ṣẹlẹ̀ ṣé ẹ rí àwọn àṣírí kan ń bẹ tó ṣe wípé kò hàn sáwọn èèyàn látara bàbá tá ń pè ní Sheikh Abdul Qadir yìí àwọn kankan bẹ tí ó hàn sáwọn èèyàn nípa wọn tó ṣe pé àwọn máa ń ṣe pamọ́ ni ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ní káwọn àṣírí yìí tú sí mi lọ́wọ́ mo rí pé ṣírú èèyàn tí bàbá yìí jẹ́ rèé ní ti dáadáa. Ní ọdún 2017 wọ 2018 mo wà l'Abuja wọ́n wá send the passport to èèyàn 132 sí mi tí ń ṣe 42 torí láti nǹkan bí 2012 2013 tó fi wọ 2021 èmi ni Ọlọ́run fi ṣe sábàbí láti mọ̀ ṣe ìjìrá àti tàṣírà àwọn tí bá lọ Cairo wọ́n wá sẹ́ndì pásítọ̀tù èèyàn 42 sí mi tanko báwa bẹ̀rẹ̀ ìjìrá àti visa àwọn ẹni yìí a sọ̀mítì ẹ̀ ó tó ọjọ́ kẹta wọ́n sẹ́ndì mẹ́rin míì nínú mẹ́rin tí wọ́n sẹ́ndì yìí ọmọ bíbí inú wọn ń bẹ nínú wọn nínú 42 yìí ọmọ bíbí inú wọn kan náà ń bẹ nínú wọn láì fọ̀rọ̀gùn láàrin ọ̀sẹ̀ méjì àwọn 42 ta sẹ́ndì yìí ta sọ̀mítì ọlọ́ni gbogbo wọn jáde jẹ́mọ́ 42 visas lẹ́ẹ̀kan náà subhanallah ilazim níjọ́ tí mo lọ gba passport yìí gbogbo àwọn èèyàn ń wò mí ní embassy mi wò pé irú connection wo lẹ́yìn ní kí ìṣe connection tọ́lọ́run ni èmi á máa wo bàbá yìí wípé ṣé torí àwọn ọmọ ọlọ́mọ náà lẹ́ fi ń dààmú tó báyìí àwa gba visa èèyàn 42 wá kù àwọn mẹ́rin yòókù àwọn mẹ́rin tá a submit gbẹ̀yìn ọmọ wọn tá ní bẹ náà 42 yìí mùdírù wá ń sọ fún ọmọ náà wípé ọtí ní lọ àyàfìgbà tí ọmọ kejì tí ń bẹ nú àwọn mẹ́rin yòókù tó bá ṣe kíni tó bá bọ́ sí àwọn 41 yòókù wọ́n gbéra wọn lọ jàmáà níjọ́ tá lọ ra passport àwọn 42 yìí aná more than 10 million naira biduni muqabil fún àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mẹ́ tó sí wọ́n ẹ dákun sírú èèyàn ilẹ̀ nìkan mọ̀ wá lóun máa jẹnu tábàtábà sí àwọn retí àwọn mẹ́rin yòókù ẹ rántí wípé ọmọ àkọ́kọ́ nínú àwọn ọmọ 42 ń retí kẹ́nìkejì òun kó gba tiẹ̀ kó lè bá ọmọ lọ wọ́n sì fún ní físà oṣù mẹ́ta péré ní ó fi expire àwa bẹ̀rẹ̀ sí ní submit ọ̀rọ̀ ni tá bá submit wọ́n tó rọ́ọ̀dà rẹ̀ tá bá submit wọ́n tó rọ́ọ̀dà rẹ̀ bá submit wọ́n tó rọ́ọ̀dà rẹ̀ ẹnìkan wá fún mi ní ìmọ̀ràn ń bẹ̀ ní wípé tá a bá lè wá àwọn agent tí wọ́n máa ń gba visa pé owó wọn ṣùgbọ́n àwọn ni wọ́n ní connection nísìnyí wọ́n wò wípé nínú èèyàn mẹ́rin èlò ni wọ́n agent ló ń gba bí 300,000 naira fún èèyàn kọ̀ọ̀kan visa tá a sì gbà ní $100 bí 30-something nígbà náà but agent ló ń gba 300,000 naira mo wá wò wípé 300,000 naira lọ́nà mẹ́rin owó ńlá ni ṣùgbọ́n ọmọ àwọn mùdírù wa tí ń bẹ nínú àwọn mẹ́rin tá a ti rí tiẹ̀ gbà tí ń dìlé ẹni àkọ́kọ́ yìí tá a bá lè rí tiẹ̀ ṣe torí kẹ́ni àkọ́kọ́ náà lè bá a máa tètè lọ kí físà wọn bá a díù mọ́ lọ́wọ́ mo wá pe àwọn aláàjì mo ní ya Sheikh ìmọ̀ràn tí wọ́n fún mi rèé ṣùgbọ́n mo rí pé owó náà pọ̀ ẹ jọ̀ọ́ ìjẹ́ ẹ lè jẹ́ ká ṣe físà ọmọ yìí torí ọmọ tí ń dádúró ìfísà tí ẹ ti fẹ́ expire la ilaha illallah muhammadu rasulullah ìjẹ́ a lè rí ká fún agent kó jẹ́ pé tiẹ̀ nìkan tó tábá ní ká sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó ṣe kówó náà ó pọ̀ ká fún agent ní passport tọmọ wọn yìí nìkan tí wọ́n bá ti ṣe kélé káwọn méjèèjì lè yọjọ máa lọ ká padà mọ́ wá ṣètò àwọn mẹ́ta yòókù
jàmáà àwọn mùdírù wa Malami Ubandoma wọ́n sọ fún mi jẹ́ náà wípé tanko Ọlọ́run ní jẹ́ kí n ṣerú ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin la kọ̀dámọ̀ ni wọ́n rọ́dà tí àwọn mẹ́ta yòókù ò bá rí òun náà ò ní rínú ni la ilaha illallah muhammadu rasulullah jàmáà ẹ dákun ẹ torí tọ́lọ́run ẹ jẹ́ ká fi làákàyè gbé mélòó nínú àfáà ló lè ṣerú eléyìí ó bẹ̀rẹ̀ sí ní kọ̀dámọ̀ gbogbo bá ṣe ń kọ̀dámọ̀ ni wọ́n rọ́dà rẹ̀ àwọn mùdírù wa ní láti kúò nílọrin wọ́sàbújá torí ẹ̀ tí mùdírù ó bá sun oorun ọjọ́ kan lábújá torí àwọn ọmọ ọlọ́mọ ó kéré yẹnyẹn oorun ọjọ́ kan 100,000 ní hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́jì sí àti sọ̀rọ̀ oúnjẹ àti sọ̀rọ̀ flight lílọ bíbọ̀ àsọ̀rọ̀ ẹ̀mí hòtẹ́ẹ̀lì tí wọ́n máa lọ́jì sí ó kéré yẹnyẹn 100,000 naira per night. ẹ dákun torí tọ́lọ́run àwọn tí ń sọ yìí kò hàn sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlá pé Ọlọ́run ní kí wà ní ìcháàjì ẹ̀ ló jẹ́ kí rínà rí èèyàn mi ò mọ ìyà tí bàbá yìí ń go through kó tó lè di pé yóò dá fọmọ lọ́mọ ṣé torí ọmọ wọn nìkan ni wàláhì tàláhì èmi pẹ̀lú wọn lọ ẹ́mbásì ń jọ kan ya subhanallah mo wá ń gbé wọn lọ sí airport ìjọ tá ń wí wọ́n miscalculate wípé táìmù tí flight máa gbéra a wà lójú ọ̀nà ni wọ́n tún tíkẹ́ẹ̀tì wọ́n pé tanko àti late àwọn sáré adé airport hold up subhanallah ẹ wá wo bí Malami Ubandoma wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ wọ́n wá fọwọ́ kó báàgì wọ́n sì ń sá eré wípé báwọn làwọn ò ṣe ní miss flight torí ọmọ ọlọ́mọ èmi wà nínú ọkọ̀ torí èmi ò lè fọkànká nínú hold up mo wá wọ́n lọ omi ẹkún sì bọ́ lójú mi pé Ọlọ́run o wọ́n nìkan náà lọ lè san bàbá ilẹ̀sàn dáadáa ẹ dákun sí irú èèyàn yìí lẹ́nìkan ò máa wá lanu máa sọ̀rọ̀ sí bó ṣe wù ú tọ́látọ́lọ́ ń ṣe fún wọn bá wù yín ẹ bá sì fi tí wọ́n tọrọ náà jàmáà ẹ wò gbogbo èyí tẹ́ ń wò mí kí ní bẹ lọ́wọ́ mi photocopy passport ẹnìkan físàrè ẹ wò dáadáa Cairo tẹ́nìkan rèé passport ẹ̀ rèé físà ẹ̀ rèé tèyàmí rèé físà ẹ̀ rèé jàmáà bó ṣe wà yìí àwọn 42 tí ń sọ̀rọ̀ wọn ni àwọn rèé sẹ́ẹ̀rí kìí ṣe ń tàn kìí sọ̀rọ̀ pé bóyá èèyàn ń dánu wàláhì tàláhì ọlọ́ngbàdúrà àwọn àgbàlagbà lórí àwọn àṣẹ Abdul Qadir tí ò sínú wọn lásìkò táwà yìí káfà ó kọ́ ní mímọ̀ lọ́fẹ̀ẹ́ kó tún mọ́ wá fowó ara ẹ̀ máa wá bò ní ó ṣe dá fọmọ ọ̀hún kò sáfà náà nílẹ̀ Yorùbá lónìí tó bá wà ẹ̀mú jáde Ọlọ́run dákun jẹ́ ẹ̀mí wọn ogun alfáwà àfà ọba Ọlọ́run dákun jẹ́ ẹ̀mí yín ogun alfáàmì àfà ọba Ọlọ́run dákun jẹ́ ẹ̀mí wọn ogun alfáwà àfà ọba Ọlọ́run dákun jẹ́ ẹ̀mí wọn ogun alfáwà àfà ọba ẹ dákun torí tọ́lọ́run àwọn èèyàn ò mọ iyì ń tọ́lọ́run fún wọn Ọlọ́run ò sì ní jẹ́ kẹ́ ẹ mọ iyì ẹ̀ ìgbà tí Ọlọ́run tú àṣírí àwọn mùdírù wa fún mi díẹ̀ mo rí pé subhanallah subhanallah Ọlọ́run gbàdúrà àwọn ẹni Ọlọ́run lé bàbá yìí lórí wọ́n sì máa ṣe dáadáa ọ̀hún láì bí ìgbà pé wọ́n ṣe kankan jàmáà the first set tí Malami Ubandoma wọn jáde pé ẹ lọ kẹ́kọ̀ọ́ wà láwọn markazi ni wọn afa Yusuf An-Nabahani
bó tẹ̀ jẹ́ pé Darul Ulum náà dáadáa máa sọ̀rọ̀ Darul Ulum bí gbapá sọ̀rọ̀ markaz náà ni. Ustaz Yusuf al-Qaradawi Yusuf Nabahani, Ustaz Nuruddin Ibrahim al-Misri, subhanallah, afala al-Faqih al-Usuli, Ustaz Ajala àti Ustaz Mitiullah, bẹ́ẹ̀ náà ni Ustaz Abdul Fattah. Àwọn márùn náà ni Ustaz Abdul Fattah, Ustaz Yusuf Nabahani, Ustaz Mitiullah, Ustaz Nuruddin Ibrahim àti Ustaz Ajala. Àwọn tá a dárúkọ wọn lẹ́yìn Ustaz Abdul Fattah nìkan lálẹ́ sẹ́ pé wọ́n ń ṣe markazi. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin markazi ni wọ́n pọ́nbélé wa hum yaftakhiruna bidhalik. The first dufa tó sọ wípé ẹ jáde ẹ lọ kẹ́kọ̀ọ́ diploma ni wọ́n ṣe ń dárúfà. Àwọn láṣíwájú wa táwa àwọn ni wọ́n gbà wá lálejò ní Cairo, wọ́n sì ṣe dáadáa sí wa pọ̀ dòní. Báwo lẹ́yìn ṣe fẹ́ wá da omi tó ti tòrò ẹ fẹ́ dàrú? Jama àti nílé gbogbo àwọn tí wọ́n ti benefit, tí wọ́n ti gba Darul Kitabi wa Sunna kọjá, tí wọ́n ti mọ̀ mi ìmọ̀ ní Darul Kitabi wa Sunna anti nilist wọn lọ́wọ́ pẹ̀lú ògo ti Ọlọ́run a máa gbé fún wa lé kẹ́ máa wá wò ó pé ní ìlú Ìlọrin àfáà wo lórí báyìí, tí ò ní wò ó pé ìdílé mi nìkan, tí ò ní wò ó pé ọmọ Ìlọrin nìkan, tí ò ní wò ó pé rárá èmi nìkan. Tá a bá ní òsirú wọn ní Ìlọrin lọ́wọ́ tá a wà yìí wàláhì kìí ṣe mùjámálà, kìí ṣe mùbálágà. Ọ̀rọ̀ pọ̀ tá a máa mú wá díẹ̀ pẹ̀lú ògo ti Ọlọ́run. Wàláhì tàláhì summa billahi alladhi la ilaha illa huwa. Èèyàn mi ń wò pé bóò ló ṣe jẹ́ pé bóò ní tí ẹ ṣe jẹ́, bóò ló jẹ́ pé òun ni. Into yẹ ká bèèrè náà ni pé bóò ní ti Bilal ṣe jẹ́ ńjọ́ kìíní àná tó fi jẹ́ pé òun ló jẹ́ muadhdhin fa nabi láti Ethiopia lọ́hùn. Wallahu ya'lamu ayna yaj'alu risalatahu. Ọlọ́run ló mọ bí ṣe ń pín. Wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa. Àǹfààní tí olúkálùkù jẹ́ lára Bálàmí Ubandoma pẹ̀lú kó fún wa ní míníà lọ Cairo padà lèmi náà jẹ́. Ṣùgbọ́n ó láwọn àṣírí kan tí Ọlọ́run fi hàn mí tí ń gbọ́dọ̀ bó mọ́lẹ̀. Gbogbo ẹni yóò tó bá fẹ́ fi ẹnu gún wọn àyàfi ká jẹ́ kó yé wọn wípé rárá ẹni kọjẹ́ ní tá ń fẹnu gún. Wallahi agbọ́dọ̀ jẹ́ ó yé wọn. A ti sọ wípé pé inshallah kò ní sọ̀rọ̀ pé a mọ̀ jù kò má, torí wallahi bí n ṣe sọ̀rọ̀ gbígbà pé mo rí àwọn ustaz mi kásàndúgbò ni wallahi tallahi wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀. Mo sì mọ̀ pé tí n bá wọn sọ̀rọ̀ lónìí wọ́n sọ pé táǹkù mọ́ sọ̀rọ̀ mọ́ gbàgbé ẹ̀. Ṣùgbọ́n yóò jẹ́ bákan fún mi láti pé kí n rí ẹni tí ń fẹ́ gbaṣọ lára àfáà mi kí sì máa wòran. Jama Ọlọ́run gbàdúrà àwọn àgbàlagbà ìlú Ìlọrin lórí Malami Ubandoma. Gbígbàdúrà Ọlọ́run ni wọ́n jẹ́. Èyí tó sì dáa jù náà ni pé kí ni kẹ́ gbà fún kádàrá tọlọ́run. Ẹni bá wá lóhun ò ní gbà, ẹni bá wá lóhun ò ní gbà, ẹni bá lóhun ò ní farabalẹ̀. In tó ṣẹlẹ̀ sáwọn àná ẹ lọ béèrè gbogbo àwọn tí wọ́n gbà fún Sheikh Adamu ọjọ́ kìíní àná níbo wọ́n wà lónìí, àwọn tí wọ́n gbà fún Sheikh Kamaluddin lánàá níbo wọ́n wà lónìí. Mo sọ fún wọn ní wallahi àdúrà àwọn bàbá yìí ló gbà lórí Sheikh Dr. Abdul Qadir. Ẹni bá lóhun fẹ́ tẹ̀ wọ́n tẹ̀kùtẹ̀ yóò padà sàbámà ni. Ẹni bá lóhun fẹ́ tẹ̀ wọ́n ní tẹ̀kùtẹ̀ yóò máa padà ṣe àbámà. Àfi ká gbìyànjú láti gbà wípé Ọlọ́run yuriduna an yutfi'u nurallahi bi afwahihim. Gbogbo tí wọ́n sáré ni wípé báwọn làwọn ṣe fẹ́ pa náà tọ́lọ́run bá fún ara rẹ̀ ti tàn. Ta ló fẹ́ pa?
bẹ́ẹ̀ ṣe wo pé ń pa náà ní tàn sí irú àwa yóò kúkú jáde tẹ́lẹ̀ ẹ̀yin náà lẹ gbéra ẹ̀yin náà lẹ tanáwọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tá ń pa fún yín kò kúkú jáde tẹ́lẹ̀ ẹ̀yin lẹ tanáwọ́rọ̀ ọ̀rọ̀ sì kù ọ̀rọ̀ kù pẹ̀lú ògo Ọlọ́run á júwe ẹ̀dàkùn àwọn àfáà wa Ibn Kathir wọ́n ṣe tírà kan tá pè ní al-Bidayatu wa Nihaya ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run tó ti lọ àtàwà náà bá mú tọ́pìkì yìí nínú Ramadani wípé tani Malami Ubandoma tá a fi ń júwe wọn afẹ́ káwọn èèyàn rárí kọ́ṣe dáadáa lára wọn ó tó bẹ́ẹ̀ alẹ́ mi pé a fẹ́ ṣe prógámù Yorùbá nínú àwẹ̀ yìí prógámù ìgbìrà là ń bá lọ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run a máa ṣàpèjúwe ẹni tí ń jẹ́ Malami Ubandoma fúnra wa a mọ̀ wá mú ìrírí ayé pẹ̀lú àwọn ìsìpítà wa ń tá a ti rí lọ́dọ̀ wọn láti wò pé wàlíyí Ọlọ́run lélẹ́yìí biduni mubalaga kìí sọ̀rọ̀ mujamala kọ́ wallahi gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní tẹ́ẹ̀tí wà nílẹ̀ Lárúbáwá ní Cairo ní Saudi ní gbogbo bí tẹ́ẹ̀ bá wà abẹ́ ẹ ti lọ ẹ ti dé subhanallah tẹ́ẹ̀ bá mọ̀ tí bàbá yìí ń fara gbá kó tó bọ́ sí torí àwọn ọmọ ọlọ́mọ la ilaha illallah alọ sí ẹmbásí ìjọ kan àwa bèèrè ẹni tá bèèrè wọn ní ò tí dé la ilaha illallah subhanallah Malami Ubandoma wá dúró lẹ́nu géètì subhanallah mo wọ́n sọ fún wa pé hayakumullah ẹ jẹ́ ká dúró ní abẹ́gí bẹ̀rẹ̀ tó bá wọlé bọ́ láti fáàmà ẹjá dúró mí lára tí èyàn ojú èyàn mọ́ rí níbi dáwà náà ni subhanallah àwọn dúró lẹ́nu pé tòòrùn wọ́n ràn lé wọn lórí kíni lórí àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ lẹ́ ń tó ayé wọn ṣe yìí o wallahi tallahi pẹ̀lú ògòtì Ọlọ́run fúnra ara rẹ̀ ní òtú ayé àwọn ọmọ tí yín ṣe gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kó wà nílẹ̀ Lárúbáwá kò yí sí o ẹbí Hamid léèrè Dr. Gamawi àwọn náà lè sọ fún yín bẹ́ẹ̀ wọ́n kàn sọ fún yín pé mini ayin ti tàṣírà yín ti dé mini àti dé ẹ máa fò ọlọ́mọṣẹ́ ìfàlùbáríkà sí gbogbo ẹni tó bá wà mọ mímọ̀ ní Darul Kitabu wa Sunnah tọ́lọ̀ ń kádàrá kó rí míníà tó lọlẹ̀ Lárúbáwá tí ó wá mẹ́yì ẹ̀ àbọ́wá dé tán wá rò ipò òun ní àkídà kan tó ń gbédé tó ní pé kó wọn mọ̀ lè kí àfá òun ò lè sálámà sáàfó òun àbó ti wo àfá òun gẹ́gẹ́ bí oníbídíà wallahi Ọlọ́run bí olúwa rẹ̀ torí a ní wọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n bẹ tá a bá mọ wàhálà tí bàbá yìí ń ṣe kó tó di pé yóò jọra wọn jàmá ẹ dákun àfáà mélòó ẹ bá wa dárúkọ rẹ̀ tọ́lọ́hun dá báyìí nílùú Ìlọrin jàmá kò lè ṣe déédéé o kò lè jọra wọn kò lè ṣe déédéé o kò lè jọra wọn àwọn àfáà òdodo àtàwọn pòkì àwọn àfáà òdodo àwọn wọn jèrè subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá wa share ẹ jẹ́ ká yóò mẹ́ntí jẹ́ Malami Ubandoma ẹ bá wa share fáwọn èèyàn ẹ like ẹ share fáwọn ẹ jẹ́ ká yóò mẹ́ntí jẹ́ Malami Ubandoma mo pàdé ẹnìkan ní Mauritania àwọn Hausa ni àwọn mùdírù ṣe muzakarati ká fún wa muzakara kọwàídù fikihiyya ni ẹni tá sọ̀rọ̀ orúkọ ẹni jẹ́ Hamza ọmọ Hausa ni níjọ́ tó rí tírà yìí ó wá wò títí ó ní àà sí pé àfáà kan bẹ nílẹ̀ Yorùbá tó mọ fíkíù tó báyìí
ó sèmà eléyìn òdìjọ́ mi subhanakallahumma bihamdika nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.